lónìí wọ́n gba bí ẹ̀sìn wọlé, wọ́n láwọn fẹ́ wá gbìjà àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa. Ẹ dákun, kí ló fà á lásìkò Buhari tí wọn ò dìde láti wá ràn wá lọ́wọ́? Àwọn olórí burúkú tí ń pààyàn yẹn wọn ò dá ẹnìkan yà sọ́tọ̀. Ibi tó bá ti lọ pa kìrìsìtẹ́nì wọ́n fi sọ mùsùlùmí lórúkọ tí ò dáa ni, ibi wọ́n bá ti pa mùsùlùmí wọ́n fi sọ kìrìsìtẹ́nì lórúkọ tí ò dáa ni. Wọ́n jọ ń han gbogbo wa lé mọ̀ ni. Ọmọ ìyá wa ààrẹ Tinubu ni Yorùbá tó wà ń bẹ báyìí nísìn, ká fi àdúrà tì lọ́wọ́ kọ́lọ̀ ń dáwọ́ kójú láṣeyọrí bí tí ń rí ṣe yẹn kọ́lọ̀ ń jórí sí délẹ̀. Ẹ dìde ogun, ẹ̀yin náà lè fẹ́ bàjọba ọmọ ìyá yín jẹ́, ẹ sì lẹ́jà fún Yorùbá. Ṣé bá bí ọkàn ààrẹ bá balẹ̀ dáadáa gan tó rí ṣe bó ti fẹ́, tó rí ṣe bó ti yẹ, sáwọn sáàrẹ gẹ́gẹ́ ò lè mú mọ̀ràn wá pé ń bí abáde yìí tọ́ ṣé òǹkàlù kò ti lè dágbó báyìí tí ò ní mógun dání tí ò ní mọ̀tẹ̀ dání. Òpònú ọwọ́ ara yín ṣé ní tí ó tó jọba rẹ̀ ṣe tí ó fi lọ́kàn balẹ̀ lẹ́sìn yẹn. Àwọn Fúlàní ó dá láàmú mọ́, àwọn Haúsá ó dá láàmú mọ́, ẹ̀yin lẹ́ ń fi ọ̀rọ̀ burúkú fẹ́ lẹ́fẹ́ fi gbàjọba ẹ̀ jẹ́. Ààrẹ Tinubu ti ń láṣeyọrí nínú ìṣèjọba wọn. Àwa la lè ṣàlàyé ìtọ́jú wa ń rí torí àwa láràlú. Mi kì í ṣe PDP, mi kì í ṣe APC. Níjọ́ tí ìṣèjọba APC ò sì ṣe dáadáa tó, mo ṣe fídíò lórí ẹ̀. Ìṣèjọba yóò ṣe dáadáa tó, pàápàá jùlọ lásìkò ààrẹ Buhari. Lẹ́nu ìgbà táàrẹ Tinubu débẹ̀ yìí náà ní ìsìn àti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ìṣèjọba yóò tí ì fara dẹ̀ wá. Àmì tẹ́ fi wá mọ̀ wípé ìjọba ààrẹ Tinubu ti ń láṣeyọrí ní ìdìde t'Amẹ́ríkà dìde. Amẹ́ríkà yìí dìde sí ìlú tí ọrọ̀ ajé wọn ò bá rú gọ́gọ́, tọrọ̀ ajé wọn dà wọ́n láàmú tátìjẹ àti mú wọn lé. Amẹ́ríkà yìí dìde sí wọn láti ràn wọ́n lọ́wọ́. Eléyìí tí wọ́n bá ti ń rí signal àṣeyọrí nínú ìṣèjọba rẹ̀ láfíríkà ni wọ́n máa ń dìde ìrànlọ́wọ́ sí. Ìtẹ́ padà wá rí tí ó ṣẹlẹ̀ sáwọn ìjọba yẹn ni pé wọ́n ó dojú wọn bolẹ̀. Níjọ́ tí wọ́n fẹ́ da ìjọba Abacha bolẹ̀, ẹ̀yà ni wọ́n fi tan orílẹ̀-èdè wa. Wọ́n fẹ́ yà tán wa. Wọ́n gbé àwọn ikọ̀ kan dìde, olóòkọ táwọn ikọ̀ náà ń jẹ́ ìníṣọ́ lórí afẹ́fẹ́ báyìí. Ọ̀rọ̀ lè padà débẹ̀ o. Àwọn ikọ̀ náà ni Amẹ́ríkà ń san owó fún tí wọ́n fi ń ba ìjọba Abacha jẹ́. Abacha must go, Abacha must go. Àwọn ikọ̀ yìí náà ni wọ́n ṣiṣẹ́ débi tí Abacha fi wá padà, ìjọba Abacha padà rí wọn pé ẹ̀yin lẹ́ ń da orílẹ̀-èdè yìí rú nítorí pé àwọn kan san owó fún yín láti ta kẹfì máa do orílẹ̀-èdè yìí rú, ló fi kó gbogbo wọn lẹ̀. Kò yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí pé wọ́n fi ẹ̀yà tàn wá ni. Yorùbá wa ń pariwo òye àwọn ọmọ tiwa ó kó wọn sẹ́wọ̀n, àwọn ọmọ wọn ti nìkan. Wọn ò wádìí kí àwọn tí wọ́n kó sẹ́wọ̀n yẹn kí ni wọ́n ṣe. Náà lónìí wọ́n gba bí ẹ̀sìn wọlé, wọ́n láwọn fẹ́ wá gbìjà àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa. Ẹ dákun, kí ló fà á lásìkò Buhari tí wọn ò dìde láti wá ràn wá lọ́wọ́? Nǹkan mà le gan lásìkò Buhari. Bí epo ṣe lọ sókè tó lásìkò ààrẹ àsìkò yìí, ẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu, jíjẹ mímu ò ní wá lára lásìkò ààrẹ Bọ́lá Tinubu yìí tó àsìkò Buhari. Kí ló dé tí wọn ò dìde ń jọ náà láti wá rescue wa? Àwọn Boko Haram versus bandit versus Izala, gbogbo wọn jákujàku bẹ́ẹ̀ mẹ́sẹ̀ pọ̀ nìyẹn tí wọ́n ń da orílẹ̀-èdè láàmú. Tó sì yé àwa wípé ó níbi títí ń bọ̀, kò sí parí lẹ́ẹ̀kan náà. Wọ́n kó àwọn ikọ̀ yẹn jọ nítorí tí wọ́n bá fẹ́ kó sí wa láàrin kán lè rí ẹ̀sìn fi tú wa ká àbí kí wọ́n lè lo ẹ̀yà fi tú wa ká ni. Kí ló tún wọ́n wá lásìkò ààrẹ ti ààrẹ Buhari láti wá gbìjà wa? Ìṣọwọ́ kú lásìkò ààrẹ Buhari ó mà lágbára gan, ó lágbára gan o. Bó bá ti pásìkò yẹn náà bá dìde tán láwọn fẹ́ wá rescue orílẹ̀-èdè yìí pé wọ́n ń pa àwọn kan. Ọrọ̀ ajé Nàìjíríà lọ sẹ́yìn gan. Ní tí ò jẹ́ wọn ó dìde náà ni wípé bí ìfàsẹ́yìn sí ń bọ́rọ̀ ajé wa yẹn, ìnìtẹ́lọ́rùn tiwọn. Sẹ́wọ̀n pé dọ́là tiwọn ní lọ sókè, ayé náírà tiwa sì ń bàjẹ́. Ààrẹ Tinubu Ọlọ́run ti ní kí wọ́n bá ṣẹ́ débi kí náírà wa ó máa gbéra díẹ̀díẹ̀, ìní ń dẹ́rù bà wọ́n yẹn. Wọ́n wá fẹ́ wá gbìjà àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa lórílẹ̀-èdè tí ń pa mùsùlùmí pọ̀ mọ́ kìrìsìtẹ́nì. Àwọn olórí burúkú tí ń pààyàn yẹn wọn ò dá ẹnìkan yà sọ́tọ̀. Ibi tó bá ti lọ pa kìrìsìtẹ́nì wọ́n fi sọ mùsùlùmí lórúkọ tí ò dáa ni. Ibi wọ́n bá ti pa mùsùlùmí wọ́n fi sọ kìrìsìtẹ́nì lórúkọ tí ò dáa ni.
wọ́n jọ ń han gbogbo wa lé mọ̀ ni. kò sẹ́ni tí abẹ ọ̀rọ̀ yẹn ò bù lára. ẹni bá fẹ́ ṣe dáadáa ó yẹ kán láwọn fẹ́ wá gbógun ti àwọn agbésùmọ̀mí tí ní orílẹ̀-èdè yìí lára. ìyẹn dùn, ó dùn gbọ́. wọ́n wá sọ̀rọ̀ tó dùn tí ó mọ̀ kìrìsìtẹ́nì ò fi máa dunnú wípé lọ́sẹ̀ún ẹ̀rọ pẹ́ tó rí rò pé yóò rò kan fẹ́ràn wá lọ́wọ́ lóòótọ́ ni. irú eléyìí bẹnu kùnbọ̀ tán pè ní akíìmù fọ́tò dáńtọ́lọ́run àbí dálẹ́ ní ọlọ́run sọ́rí ta ní ọlọ́run. akíìmù ọ̀yá bí ìbá sí àkúpọ̀ ọkú tí má pàrọ̀ kàtàn lẹ́gàlà mélòó gbogbo tán àparò. ẹni tí òkè kò kàwé yanjú, kò ní sí ọwọ́ tó yanjú, kò ní sẹ́tí ń fún lóúnjẹ. àwa lọ́jà táǹtà bá a ti sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ní sa lọ́jà táǹtà à ń lọ léèwé akéwú, kò lọ bible study, kò lọ léèwé yanjú. secondary school rẹ̀ gbẹ́gbẹ́ ló ní certificate ẹ̀ lọ́wọ́. tó bá ṣe tó fẹ́ gbowó tó fẹ́ gba mọ́tò lọ́wọ́ àwọn aláwo yóò wá bẹ́ sí orí afẹ́fẹ́ bí ọ̀pọ̀lọ́ ní òjò, yóò máa fi ẹ̀yà, yóò máa fi sọ̀rọ̀ burúkú, yóò fẹ́ fi máa dá fìtínà lẹ̀, yóò máa fẹ́ sí dá fìtínà lẹ̀ wọn àtàwọn akọ rẹ̀. nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ jákujàku tẹ̀sí ẹ ní ìsìnkí dàsí yọrí tẹ̀ rí mbẹ́ tẹ̀ ń bú ìsìlámù, tẹ̀ ń faṣọ ẹ̀sìn ìyá, tẹ̀ ń ti gbogbo jákujàku tẹ̀sí kí dàsí yọrí tó mú wá fún yín. ẹ̀yin lẹ ṣáájú ọ̀rọ̀, ó ti tó ní tí ó jẹ́ kéèyàn mọ̀ pé ẹ̀ lè ṣàṣeyọrí. kí ló dé láti yọrí òfin tí ìdí bá wọn ẹ̀yà àwọn tí a ṣáájú ẹ̀ ní aláwọn ta lọ́lọ́ ní a ṣáájú ọ̀rọ̀ tó fẹ́ yanjú bójú ó ṣe yanjú. gbà tó sí láàká ìkòsẹ́kọ̀ọ́ ẹ̀ lájú, ẹ̀ ń fẹ́ nǹkan tó tóbi tó yẹn, ẹ̀ wá ti ogun síwájú, ẹ̀ ń sọ̀rọ̀ ogun, ẹ̀ ń wọ ogun, ẹ̀ ń fogun lẹ́sẹ̀. ẹ̀ dáwọn kan ní à ń pààyàn àwọn mùsùlùmí ni wọ́n ń pààyàn mùsùlùmí èwo. láwọn báńdíìtì àwọn fúlàní herdsmen tó ti pé wọ́n háyà àwọn ní láwọn tó bẹ̀ wọ́n sẹ́ láti fi bẹ̀sìn ló kọjẹ́, láti fi bàsílámù ló kọjẹ́. nígbà tẹ́sí lájú torí yóò pé ọmọ ìyá wa ààrẹ Tinubu ni Yorùbá tó wà ń bẹ̀ báyìí nìsín ká fi àdúrà tí lọ́wọ́ kọ́lọ̀ ń dáwọ́ kójú láṣeyọrí bí tí ń rí ṣe yẹn kọ́lọ̀ ń jórí sí délẹ̀ ẹ̀ dìde ogun. ẹ̀yin náà lè fẹ́ bàjọba ọmọ ìyá yín jẹ́ ẹ̀sìn lẹ́jà fún Yorùbá. tí bá bí ọkàn ààrẹ bá balẹ̀ dáadáa gan tó rí ṣe bó ti fẹ́, tó rí ṣe bó ti yẹ, sáwọn sáàrẹ gẹ́gẹ́ ò lè mú mọ̀ràn wá pé níbi abáde yìí tọ́ ṣé òun kálukú ti lè dájú báyìí tí ò ní mọ́gun dání tí ò ní mọ́tẹ̀ dání. òpònú ọwọ́ ara yín ṣé ní tí ó tọjọba rẹ̀ ṣe tí ó fi lọ́kàn balẹ̀ lẹ́sìn yẹn. àwọn Fúlàní ó dàá láàmú mọ́, àwọn Haúsá ó dàá láàmú mọ́, ẹ̀yin lẹ́ ń fi ọ̀rọ̀ burúkú fẹ́ fi gbàjọba yìí jẹ́. Ọlọ́run abẹ́ pẹ̀lú àánú rẹ̀, abẹ́ pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run dákun Ọlọ́run ààrẹ Tinubu yóò láṣeyọrí o, má gba ìjọba Amẹ́ríkà láàyè láti ba ìjọba Tinubu jẹ́. abẹ́ pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run, abẹ́ pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run, abẹ́ pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run. wá sí Tinubu náà lẹ́yìn oníbẹ̀rù Ọlọ́run, gbogbo àwọn tó ń bá ṣèjọba ṣe wọ́n tó níbẹ̀rù Ọlọ́run kan kún lọ́wọ́ kan jọ rí ìjọba yìí ṣe dáadáa bó ti tó àti bó ti yẹ. bọ́rọ̀ ajé Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní rú gọ́gọ́, tí dọ́là bẹ̀rẹ̀ sí ní wálẹ̀, tí náírà ti ń rise up yìí, dákun Ọlọ́run jẹ́ kí náírà máa dínkù, máa lágbára, kó yẹ àwọn owó mi tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ náírà máa wálẹ̀ ní owó ọrọ̀ ajé tí wà ní lágbára ní Ọlọ́run. àfààní rẹ̀ bẹ̀ ọ́, àforíjìn rẹ̀ bẹ̀ ọ́, àfi bó ṣe tó ti nǹkan kan tó dà ìbẹ̀rẹ̀ Ọlọ́run nítorí lédè nílò nìyẹn. nígbà tá a ti rí pé ààrẹ sípa káfàdúrà náà lọ́wọ́ lókù, ṣe nígbà tí wọn ò sípa sọ̀rọ̀ wọn wá ń sípa nìyẹn. èwo dàbúrò tó máa sọ àwọn ọ̀rọ̀ tí kò ní wúyàn lórí, á sọ̀rọ̀ tí ó da sí ààrẹ táwọn ààrẹ ó fi mọ̀ wípé aráàlú ń rí ìgbìyànjú òun. ààrẹ ò ní ṣubú lágbára Ọlọ́run. Assalamu alaikum warahmatullah.